wọ́n láwọn bọ̀ wá wòran wa. First king, you will die. Second king, you will die. Our second king àti first king la pọ̀ lójú àgbo yìí. Tí wọ́n fi bí wa, ń tá a jogún bá, nǹkan ẹyọ kan tá a ní nǹkan míì mọ́. Ó sì ń parẹ́ lọ́mọ wa lójú. Nítorí ẹ̀sìn tó tẹ̀yìn odi wá tá a gbà. A sì ń pa wọ́n ti sẹ́gbẹ̀ẹ́. Àyà sí. Ọmọbìnrin tí mo wí yìí o, jẹ́ wàá mọ̀ pé lẹ́yìn ìgbà tí yóò ti sunkún sí wa lọ́rùn, tí gbogbo àwọn bàbá pé èmi náà ṣàlàyé fún ọtán tára wọn rọ̀ wọ̀ ọjọ́ kẹta àmúdéwájú Aláàfin. Ní ìjàrún, torí a gbọ́dọ̀ máa sọ̀tàn 40 ọdún fún yín lọ rẹ́rẹ́. Ní ìjàrún, àwọn aṣojú UNESCO 9 wọ́n wà lọ́yọ̀ọ́ èmi wọ́n pàdé láàfin. Lẹ́yìn iṣẹ́ tọmọbìnrin ti ṣe káàkiri wọ́n ti wá UNESCO ti wá sọ wípé ọṣẹ dúdú bí a ṣe ń ṣe àwọn gbà ọ̀nà tí òfin ní run láéláé àwọn ó kọ́ àwọn kan. Ìlú bá a ṣe ń gbẹ́ ìlú, bá a ṣe ń kan ìlú, bá a ṣe ń lu ìlú, gbogbo tó rọ̀ mọ́ pátápátá àwọn gbà á. Ó lè lò ọ̀nà tí òfin ní parẹ́ láéláé àwọn tẹ́rí gbà á. Wọ́n wá tún sọ wípé igbá fífín, ṣebí igbá fífín ọlọ́rà ẹgbèje. Yà ń pẹ́ èyí fi kọ́ ọlọ́rà ẹgbẹ̀fà àti kọ́ ní àtàlùmí ọlọ́rà ẹgbẹ̀rún ajá mi ṣe wọn ìjọba mi ọlọ́rà bàbá rẹ̀ ní òkú alákẹ́ àjíbọ́lọ̀ ọba. Ẹ wo ìgbà tí òye ìmọ̀ igbá fífín tó ti ń bọ̀ nílẹ̀ Yorùbá ó sì ti ń parẹ́ lọ. UNESCO ti tẹ́wọ́ gbà ó. Ìjàrún ni wọ́n parí ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ fún 20 èèyàn tí Aláàfin fà kalẹ̀ fún wọn. Ọmọbìnrin tó ní first king, you will die. Second king, you will die. Tá a wá fà lọ wájú Aláàfin, tá a la ti ń wí yé àwọn àgbàlú torí kọ́lọ̀ ní kó yé àwa. Òun lọ́lọ́run fi ṣokùnfà tí mo ń sọ fún yín yìí. Lẹ́yìn tí wọ́n ti sa àwọn ogún yẹn, wọ́n ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wọn. Wọ́n tún wá ní tó bá yá, àwọn ó tún wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ olóṣù 6. Ọ̀nà tí wọ́n gbé gbà kò yé mi. Ṣùgbọ́n lára àwọn nǹkan àjogúnbá àṣà ìran Yorùbá tí ìbá parẹ́ máa wà ní nǹkan lọ́wọ́. Òyìnbó ilé ìbò òun lọ́lọ́run ń lò ó. Ǹjẹ́ ẹ ti ẹ̀ mọ̀ wípé a ti bẹ̀rẹ̀ sí ṣe ọdún Ṣàngó àgbáyé ní Ọ̀yọ́ báyìí? Ìmọ̀ iye yín tọ́mọ̀. Bóyá ṣọ́ọ̀ṣì tẹ̀ ń lọ àti mọ́sálásí yín ni ò jẹ́ ẹ mọ̀. Lórí ara àwọn àkóbá tá à ń fi ọ̀rọ̀ ẹ̀sìn kó bára wa ni wọ́n yẹn nítọ́jẹ́ mọ́ wa gan àkọ́ ara sí mọ́. Ebi ò sì rí ibi tí Jésù ti sọ fún mi wípé ní a bá ń kì mí kórí ìmí ọmọ wò. Torí Jésù náà àwọn èèyàn ẹ̀ kì í nígbà tó kó kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù wọ́n kì í o, ṣùgbọ́n ẹ̀yin onígbàgbọ́ àgbà ó dì tẹ́ ẹ̀ jogún bá tẹ́ ẹ̀ ní nǹkan míì tẹ́ ẹ̀ tà. Tẹ́ ẹ̀ ní nǹkan míì tẹ́ ẹ lè sọdowó, tẹ́ ẹ̀ ní nǹkan míì
tẹ́ ẹ lè fi gbá yìí rọ bí àṣà wa rọjò ẹgbẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹgbẹ́ agbáṣàgà mo sì gbọ́ Ọlọ́run gbọ́ pé yóò lò yín láti gbé àṣà Yorùbá ga ó lè ga gbogbo dé ibi tí àtọmọdé àgbà tí àṣà wa ó fi gba lójú wa láàyè pé àwa oníkan ò ní máa fi ojú tẹ́rẹ́ wò àti ní máa fọwọ́ rọ̀ sẹ́yìn. ní nǹkan bíi 30 ọdún sẹ́yìn. plate number 285. ọkùnrin kan Enoch Adébíyì ni wọ́n pè é ó jẹ́ ọmọ Yorùbá ó ṣètò Yorùbá lórí rédíò ELWA wọ́n pè ní rédíò elwa àwọn àgbààgbà ló lè dé nínú rédíò tá a ti máa gbọ́ ìwàásù lákọ̀ọ́kọ́ fún wọn rédíò elwa ni lọ́mọkùnrin yìí bá mọ̀ bá mi pàdé nìkan tí mo ń kéwì tó bá ní hàn àṣé wọn a máa kéwì kí Jésù àṣé wọn a máa kéwì kí Olódùmarè ọ̀yá òun ọ̀pọ̀ ohun mi lẹ̀ lọ́ba gba ohun mi díẹ̀ kan lẹ̀ lọ́ba pè lọ orí rédíò elwa ìgbàjà ní rédíò elwa ló wà ṣùgbọ́n ní Monrovia ni wọ́n ti ń gbé ní ẹ̀ jáde wọ́n ta ohun sí lójú ọ̀run ni làwọn kan bá gbọ́ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí kọ̀wé sí wọn pé kèfè ẹtú gbé kèfèrí wọnú ìgbàgbọ́ ewì ni ó ń ò gúnyan ń ò sun ń ò pe Ṣàngó ń ò kí Ọya o Jésù ni mo ń fi ewu àtẹ̀rù bàbà wọ́n bá ní àwọn òní gbé kíní ìmọ̀ ṣùgbọ́n ọ̀gá wọn kan bàbá náà ti gbà yàrá iye wọn pé ló bá ní kíní ìjọ tó ń kọ́kọ́ gbọ́ ewì yẹn lórí rédíò níṣe ni nǹkan náà ń rìn un mọ́lẹ̀ báyìí rìn un mọ́lẹ̀ báyìí tí ẹ̀mí Ọlọ́run rìn un mọ́lẹ̀ báyìí pé hẹ́n àṣẹ wọn tún lè gbé Jésù ga pẹ̀lú èdè Yorùbá lọ́nà àràbí eléyìí nítorí náà gbé padà wọ́n mọ̀ gbé padà nígbà tí ó fi tó ọdún kan tí wọ́n gbé padà wọ́n bá di pé ìwé tí wọ́n ń rí tó pọ̀ jù ti béèrè pé àkúrò akéwì wa mọ́ ó ní ìwé tó pọ̀ tí ilé-iṣẹ́ rédíò elwa Ìgbàjà ń rí ẹ̀yìn ìgbà náà ni wọ́n wá pinnu fúnra wọn pé àwọn sọ ewì mi ìgbà náà dàwó àwo tí wọ́n kọ́kọ́ fi ṣeré àwo ìdílé lọ́pọ̀ ó dé lógójì ọdún àwo tẹ́ mú lọ́ọ̀dù mo tọ́jú ẹyọ kan yìí èkejì ẹ̀ kásẹ̀tì tí mo mú lọ Brazil nígbà lọ ṣe ayẹyẹ kan àwọn ọmọ Yorùbá ni wọ́n ti mú ní ibi torí wọ́n ní ta fáwọn mo ní ẹyọ kan ẹ̀ mo ní wọ́n rọ̀mí wọ́n ní ta fáwọn mo ní ẹyọ kan ẹ̀ mo ní nígbà tí a máa ń pa ẹrù wa ìkó lọlé níbi kan ní àwọn palẹ̀ àtẹ̀sí náà làwọn fi sígbà lẹ̀ ọmọ ìjọ kẹta àwọn ń bẹ lọ́wọ́ kásẹ̀tì ń bẹ lọ́wọ́ ọmọ Yorùbá Brazil kan báyìí gbogbo ń tá a ní la lè fi gbé àṣà wa ga a sì lè fi gbé ẹ̀sìn tá à ń bá ń sìn ga. Bàbá Bọ́lájí Ìdòwú bọ́lọ̀ wọn fọ̀rùn ẹ̀kẹ́ wọ́n ti jẹ́ ọ̀gá pátápátá ní àyè iṣẹ́ tiwọn ní yunifásitì tá a wà yìí wọ́n sì tún wá jẹ́ olórí fún ìjọ elétò tèmi jẹ́ àlùfáà níbẹ̀. Lára àwọn tó ní dandandandan ìjọ Ọlọ́run gbọ́dọ̀ padà síbi àṣà rẹ̀ ṣé bọ́mọ Yorùbá ni wá. Pé a lè wúre nítorí nílé nínú ìjọsìn. Ní ìjọ Methodist àti wúre. Lára àwọn awúre là nínú ìjọ yẹn lè mi jẹ́. Ọlọ́run sì ń gbọ́. Ọlọ́run sì ń gbà. Báwọn míì ní agbàgbà kọ́ ti ẹ̀gbá sọ́nà tiwọn. Àwọn àgbàgbé tá a bá wúre lórúkọ Jésù. Ìre wa ó ń gbà. Yorùbá lọ́lọ́run sì fún ní àṣẹ ìwúre. Nígbà kan
kò sí ìjọ tí wọ́n bá ń kọrin orin inú ìwé orin ni wọ́n máa ń kọ. Èmi wá sílé láti Amẹ́ríkà ní ọdún 1975 mo gba ìsinmi wálé ní bàbá Bọ́lájí Oladapo ẹlẹ́ẹ̀kan wọ́n wà ní yunifásitì yìí nígbà náà wọ́n bá ní ìsinmi tí mo gba ń kún ọ̀ wá sùn o iṣẹ́ ni o kí n máa lọ gba orin ìbílẹ̀ jọ káàkiri ilẹ̀ Yorùbá gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá yìí mo dé pé àwọn orin tá a lè sọ di orin ìsìn tá a máa lò yàtọ̀ fórin inú ìwé táwọn èèbó tẹ̀ wá. Púpọ̀ àwọn ìjọ àtijọ́ tó ẹ̀sẹ̀ dé àtijọ́ tí ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti gba wèrè orin ẹ̀fẹ́ yìí lè rí kásẹ̀tì wọn rà ẹ̀rí CD o. Nígbà kan níbi 40 ọdún sẹ́yìn púpọ̀ ìjọ ni wọn ò gbọ́dọ̀ kọrin àtẹ́wọ́ nínú wọn ò sì gbọ́dọ̀ lùlù sí bí wọn bá tiẹ̀ ń kọrin dùrù ni wọ́n tẹ̀ sí tàbí ọ̀kan tí wọ́n máa fẹ̀ báyìí wọ́n máa fẹ̀ báyìí wọ́n ń pè ní àkọ́díọ̀n. Lónìí báyìí iṣẹ́ tí bàbá Bọ́lájí Ìdòwú ṣe tó bẹ̀rẹ̀ nínú ìjọ Methodist. Yeah.